Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá. Good morning Nigerians. Mo fẹ́ ká kíyèsára. A ti ń bọ́ sínú tàkúté àwọn olóṣèlú wa. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ kò sí ẹni tí ò ní dùn. Níwọ̀n ìgbà tí omi àti ẹ̀jẹ̀ bá wà nínú veins ẹ̀ tó o dẹ̀ ní làákàyè tó o mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ sáwọn tí wọ́n jí gbé lọ ó lè ṣẹlẹ̀ sí ìwọ náà, kò sẹ́ni tí ò ní gbarata àfi ẹni tó bá níwà kò kàn mí. Àmọ́ a ti ń ṣe mistake kan èyí tí a fi máa pa ara pọ̀, tí a fi máa fi ẹnu kan sọ̀rọ̀, tí àwọn ìjọba wa fi máa mọ̀ wípé a ṣeré o, ó tó gẹ́ẹ́ alùbàtà kan kì í dárin wípé kí wọ́n wá solution sí insecurity. A ti ń kọjú síra wa nítorí wípé ara ń ta wá. Mo rí fídíò táwọn kan ṣe fún Madam Yinka Aláṣeyọrí. Nígbà tí mo rí àwọn fídíòs yẹn, mo wà force láti wá fídíò tí Madam Yinka Aláṣeyọrí ṣe. Mo wà force láti lọ wò. Mo gbọ́ látòdì kéde sálẹ̀. Nǹkan tó wá sí mind mi ni pé kí ni Madam Yinka Aláṣeyọrí sọ gan-an tẹ́ fi ní kó mórí wá. Èwo ló fi parọ́? Ṣé a nílò àdúrà ni? Tí a bá ti gbẹ́kẹ̀lé ìbọn, bọ́ǹbù àti security, ṣé a nílò àdúrà wípé kí Ọlọ́run ti àwọn tí a rán lọ láti lọ gba àwọn ọmọ àti tíṣà yẹn sílẹ̀ kí wọ́n lọ láyọ̀ kí wọ́n bọ̀ láyọ̀ ni? Ó ní ọwọ́ ìjọba ò ká, ó ní wọ́n ń gbìyànjú. Ṣé irọ́ ló pa ni? Ṣé ọwọ́ àwọn tá a pè níjọba ṣọwọ́ wọn ká ni? Ó ní àwọn sójà tí wọ́n fẹ́ lọ náà, ó ní bàbá èèyàn kan ọmọ èèyàn kan ni wọ́n. Ó ní ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́ kí wọ́n ṣe àṣeyọrí. Ṣé à ń gbàdúrà k'Ọlọ́run fi kan gbà kan lọ́wọ́ wa ni? Torí ẹni kan lọ gba ọmọ àti tíjà sílẹ̀. Ṣé àwọn tí ó jẹ́ sójàs náà tí wọ́n níyàwó àbí sálárì kan ni sójà ń gbà? Àbí wọ́n ṣe ọmọ Nàìjíríà mọ́? Ṣé ọmọ tiwọn àti ìyàwó tiwọn náà ní kán lọ ṣe iṣẹ́ kán lọ kán má dé kán kú sọ̀hún ni? A mọ̀ pé ara ń tẹ everybody, a mọ̀ pé inú everybody ò dùn, ṣùgbọ́n ẹ ṣe sùúrù, ẹ má jẹ́ kanra mọ́ra wa, ẹ má tún jẹ́ ká máa ṣẹra wa, ara wa là ń dojúkọ. The same thing. Kíní yìí báyìí ó ti sọ wá di ẹlẹ́yàmẹ̀yà. Instead tá a fi máa pa inú pọ̀, tá a fi máa kọjú ìjọba, ó ti di ẹlẹ́yàmẹ̀yà. Àwọn kan ní àwọn Haúsá ló ń kógun ja Yorùbá. Ṣé ẹ mọ bí wọ́n ṣe ń pa Haúsá ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ in thousands? Ṣé kò sí unknown gunmen ní Igbo land ni? Ṣé kò sí ajínigbé ní ilẹ̀ Yorùbá ni? Ṣé a mọ̀ wípé imported machinery tí wọ́n kó wọlé tán kó ìbọn àti àdá lé lórí, àwọn èèyàn burúkú tán kó wọlé, ṣé a mọ̀ pé àwọn náà ń kógun jà wá ni? Nígbà tí Buhari máa ṣe, ó mú wọn láwọn tó yẹ kán dájọ́ fún lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ kó wọn wọnú military. Àwọn ọmọ Haúsá tó jẹ́ wípé ànùmádàrò ló pọ̀ jù nínú wọn, àlùmáńjìrì lóríṣiríṣi, àwọn ọmọ kú ní gbòòrò ìyá ò gbọ́ nínú ilé. Wọ́n rí bí àwọn bandits ṣe ń náwó bí ẹlẹ́dàá, bí àwọn Boko Haram ṣe ń náwó bí ẹlẹ́dàá. Nígbà tẹ́ ẹ máa mú wọn, pádọ̀ wọn, ẹ gbà wọ́n sínú military. Ọ̀nà wo ni àwọn ọmọ tí ò lẹ́ni tó máa fún wọn lóúnjẹ náà wá ṣe ní lọ darapọ̀ mọ́ wọn kan òpó? Okay, this thing is lucrative. Ní ilẹ̀ Igbo, gbogbo àwọn tó ń gbé àwọn expatriate, àwọn gbogbo àwọn tó ń ṣe tó ń wa epo tó ń ṣe, ṣé àwọn ọmọ Igbo náà ò darapọ̀ mọ́? Ní ilẹ̀ Yorùbá, ta ló sọ fún yín pé tán bá rí àwọn pípù yìí mú, àní rí Yorùbá láàrin wọn? Nínú gbogbo ẹ̀yà ni àwọn oníbọ̀dé wà. Ẹ má jà kọjú ìjà síra wa. Ẹ jẹ́ apanupọ̀ ká kọjú ìjà síjọba pé kí wọ́n dá wa lóhùn. Ẹ sọ wípé mọ ọlá nǹkan tá à ń jẹ, ọlá nǹkan tá à ń jẹ ni wípé Yorùbá ló wà lórí oyè. Ká ní pé kì í ṣe Yorùbá ló wà lórí oyè níṣẹ́ èrò pọ́n máa dá wa lóhùn ni. Ẹ mọ iye àwọn tó ń kú ní Kogi, ní Benue, ní northern side. Ẹ mọ iye àwọn tí wọ́n pa, tí wọ́n lọ set wọn ablaze ní side north. Torí pé ó kàn wá ni láṣẹ mọ́. Tó bá jẹ́ ìjọba míì tí ì ṣe ìjọba Yorùbá ló wà lórí òṣìṣẹ́ ẹ̀rọ pọ́n máa dá wa lóhùn ni.
ohun tí mo fẹ́ ká máa wò ni pé nígbà tí Tinubu ò bá sí ń bẹ̀ mọ́ ta ló máa gbà wá. Ẹ wá ń sọ àwọn olóṣèlú tún tọwọ́ bọ brain wa, ẹ fẹ́ máa blame Tinubu Mákindé. Àwọn kan ní lè ádùn owó tí àwọn governors ń gbà, ṣé kò yẹ kán ní security, ṣé kò yẹ kán ní police post. Ṣé Mákindé nìkan ni governor tó wà ní Nàìjíríà? Ṣé governor ti Kano ṣé kò gbà the same owó? Ṣé governor ti Zamfara kò gbà the same owó? Ṣé governor ti East ò gbà the same owó? Ṣé governor ti ìlú mi ò gbà the same owó? Ẹ má jẹ́ ká wà selective in their judgment. Ẹ má jẹ́ kí àwọn olóṣèlú tọwọ́ bọ brain wa. Ẹ má jẹ́ kó mú wa kọjú ìjọ síra wọn. Gbogbo àwọn olóṣèlú wa láti president dé local government chairman títí dé governor ló useless. Àwọn la fi joyè àwòdì tí ò lè gbádìyẹ. Àwọn gbogbo wọn ni ká jẹ́ ká hold responsible. Ẹ má jẹ́ bára wa jà. Ẹ má jẹ́ kó kọjú Haúsá sí Ìgbò, ẹ má jẹ́ kó kọjú Yorùbá sí Haúsá, ẹ má jẹ́ kó kọjú Haúsá sí Yorùbá. This is divide and rule. Tó bá divide wa tẹ́nu wọn ò bá ṣe kan, wọ́n á máa ráyè penetrate. Nínú àárín wa àwọn kan wà tó máa fún lówó láti máa twist brain wa. Collective responsibilities ni àti president aṣíwájú. Kí ló ń wò nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ ní north? Kí ló ń wò nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ l'Abuja? Kí ló ń wò nígbà tó ń ṣẹlẹ̀ ní Kogi ní Benue? Àwọn tí wọ́n dáná sun tí fídíò mú lọ ìlú wọn, tá wo fídíò wọn, àwọn mélòó náà rí arrest. Kì í ṣe nípa Ọ̀yọ́ nìkan, it's about Nigeria. It's the president of Nigeria, not president of Oyo State, not president of Yoruba. If you want to hold your governor responsible, everybody, all states should hold their governors responsible. Not because somebody is a PDP governor. That is what I'm talking about. Not because Makinde is a PDP governor. Kí àwọn APC, kí wọ́n máa wá twist brain wa. Àwọn APC states ńkọ́, ṣé security wà ńbẹ̀ ni? Ekiti state tí wọ́n pa news ajínigbé mọ́lẹ̀, ṣé kìí ṣe APC state ni? Ṣé òun náà gba security vote ni? Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe, ẹ má jẹ́ bára wa jẹ́, ẹ má jẹ́ búra wa, ẹ má jẹ́ ṣépè fúnra wa. Àṣìlú wa, olórí láṣìní, ìgbà tí ọmọ kan sọ wípé is a terrible president. Everybody were bashing her. Is it not now? Right from Buhari kú tán, ó bẹ̀rẹ̀ sí ní apologize. Lẹ́yìn ìgbà tó ti bà nǹkan jẹ́, lẹ́yìn ìgbà tó ti bà Nàìjíríà jẹ́, ṣé Tinubu náà kú tán máa apologize ni? There shouldn't be any selective judgment or bias kini. Let's hold them responsible. We put them there for a reason. They should be held responsible. Kí ló wò tí nǹkan fi bàjẹ́ báyìí, tí nǹkan fi escalate báyìí? That is what we are talking about. Like Madam Yinka Aleseyori said, we need prayers. Láti kojú ogun wọn àti ogun àwọn olóṣèlú tí wọ́n nífẹ̀ẹ́ wa. Please, let us calm down. Let's not fight ourselves. Ẹ má jẹ́ kó lò wá against ara wa. That is my submission this morning. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ọlọ́run á ṣàánú wa. Thank you very much.